níjọ́ táwọn àdáwù yẹn tí wọ́n ti ń kọ̀kọ̀ kúkọ̀ àwọn àdáwù ní mọ́kàzì yẹn tí wọ́n ti ń kọ̀kọ̀ kúkọ̀ ẹnì kankan ò pè wọ́n lákìí sírí. wọ́n fi fọ́nrán àwòrán ìránṣẹ́ sí mi lánàá, àwòrán bàbá wa Khalifatul Adabiya àti bàbá Suwe Nuruddin Omidina. àkọlé tí wọ́n wá kọ sí òkè rẹ̀ ni wípé ìyàtọ̀ wo ló wà láàrin bàbá Suwe àti Khalifatu Adabiya onísìgá yìí, Salimanu Abdullahi àti Zaki orúkọ mi ṣe wà ńbẹ̀, wàláhì mo ṣẹ̀ṣẹ̀ ń rí ni o, torí pé gbogbo àwọn nǹkan jákujàku báyìí èmi kì í kà, mi kì í wò ó. Salimanu Abdullahi àti Zaki ni à ń bi léèrè o. àwọn tí wọ́n wá kọ nǹkan yìí orúkọ wọn jẹ́ Ahbabul Markaz fi Ọ̀ṣun. àkọ́kọ́ náà, àwọn tí wọ́n kọ nǹkan yìí A'da'ul Markaz ni wọ́n kì í ṣe Ahbabul Markaz. ọ̀tá tó fojú jọ ọ̀rẹ́ ni wọ́n, ẹnu wípé àwọn tí wọ́n ń jẹ́ Markazi ó súnmọ́ káwọn náà ó tún máa. ṣùgbọ́n láìpẹ́ yìí bóyá A'da'u ni wọ́n ni bí Ahbabu ni wọ́n ni wọn ó má tọ́ra wà ó tù àjẹmọ́ mọ̀ wípé A'da'u làwọn ilé wọn yìí ṣe Ahbab. náà aburú wo ní bẹ́ẹ̀ bí kéèyàn ó jọ bàbá Suwe? gbogbo ẹ̀yin tẹ́ jọ́jọ̀ pọ́n lágbájá yìí dúdú bíi bàbá Suwe, kí laburú tó wà ńbẹ̀? ta ní kọ́kọ́ ń jẹ́ bàbá Suwe? iṣẹ́ wo ni bàbá Suwe ń ṣe? ẹni tí ń jẹ́ bàbá Suwe orúkọ ẹ̀ gẹ́gẹ́ ní jẹ́ Nuruddin Omidina. tó bá wá dẹnu iṣẹ́ rẹ̀ ní ń jẹ́ bàbá Suwe, àpèjáde Suwe ni Suwaibatu, bàbá Suwaibatu. ẹ rí i pé bàbá Suwe nìsín ó lórúkọ gidi tí í ṣe Nuruddin, tó bá wá dé ẹnu iṣẹ́ rẹ̀ ni wọ́n ń jẹ́ bàbá Suwe. tó bá wà náà ṣe máa ń jẹ́ Adabiya tá à ń jẹ́ orúkọ mi káàkiri. so orúkọ tá à ń jẹ́ yẹn nìsín orúkọ ẹnu iṣẹ́ tá a kọ́ ni lágbájá Adabiya ni o, lágbájá Zumura ni o, so àtàwọn míì náà lágbájá Mahadi ni o. kò sẹ́ni tí a sọ Zumura níjọ́ tí wọ́n bí. bẹ́ẹ̀ ni bàbá Suwe ṣe jẹ́ fún bàbá Suwe. nídìí iṣẹ́ bàbá Suwe yìí, iwájú ni bàbá Suwe wà kìí sẹ́yìn, èèyàn pàtàkì ni. bàbá pé àwọn ọ̀tọ̀kùnú tó lọ́n fi di iṣẹ́ tíátà mú, èèyàn pàtàkì ní jẹ́ bàbá Suwe láàrin wọn. ẹ gbé fídíò lọ bá wọn, ẹ béèrè ta ní jẹ́ bàbá Suwe, èèyàn pàtàkì ní jẹ́ bẹ́ẹ̀. káwá fi àwọ̀ tí ọlọ́mbùn yẹn láwa fi sọ di èèyàn tí ò ṣeé fi níjọ́, rárá o. àìfi òbúrẹ́wà múni lájẹ́ ìlágbájá yìí ó sì búrẹ́wà lẹ́wà torí ẹ̀ sọ́dà jẹ́, rárá. lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ní sọ, kì í ṣe lọ́dọ̀ àwọn òpònú. tó bí bàbá Suwe bá wá jẹ́ èèyàn pàtàkì táwa ní lágbájá yìí sì fi dúdú jọ, kí laburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó ìwà àwọ̀ tí dúdú táwa ń wí yìí, ọ̀kan nínú àwọn àwọ̀ tọ́lọ́run fi ṣẹ̀dá ọmọnìyàn ni. Ọlọ́run ṣẹ̀dá ènìyàn tó mọ́ láwọ̀ bíi tèmi yìí, ó tún ṣẹ̀dá àwọn kan tí wọ́n funfun ju tèmi yìí lọ, ó wá ṣẹ̀dá àwọn kan wọ́n dúdú láwọ̀, dúdú yẹn ó wọnú gan. Ọlọ́run tó wá ṣẹ̀dá àwọn kan dúdú tí wọ́n chocolate ni, òun ò wọnú. tó dúdú kéèyàn ó dúdú láwọ̀ yẹn, tẹ́ bá dénú ẹbí Khalifatul Adabiya ẹ bá ìdúdú láwọ̀ yẹn nínú ẹbí wọn, ṣùgbọ́n wọn ò dúdú nù, kò sẹ́ni tí ó mọ̀. ẹ bá dá bàbá wa Khalifatul Adabiya olódúdú wọn bíi tìyá rẹ̀, ó ṣojú dúdú bíi ìyá ẹ̀. ẹ dákun, aburú wo ní bẹ́ẹ̀ bí kéèyàn ó ṣojú dúdú bíi ìyá ẹ̀, ó pupa láwọ̀ bíi bàbá ẹ̀, kí laburú ti bẹ́ẹ̀ bí yẹn? ṣùgbọ́n tá a bá ní lágbájá yìí bóra mọ̀ ní ààrẹ ni bìyàn wípé bóra ṣé bàbá rẹ̀ ló fi yẹn jọ ní àbíyá ẹ̀, tí sì ń bẹ́nu àwọn húlàfáwù gan kọ́ ń bẹ́nu àwọn ẹlẹ́ni tí ó jẹ́ àkọ́kọ́ púpọ̀ yìí ní ìsìn, ẹni ó jẹ́ aṣáájú wọn lónìí. káwọn náà wò ṣé àwọ̀ tọ́lọ̀ ń dámọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba ní ìbẹ̀lá rẹ̀ títí dìsín. bí kírìmù ò bá sí níbi wọ́n ti ṣe é mọ́, òun ló rà. ẹ wà wọ ẹ̀ náà pupa, èmi pupa ni, ẹ wà wọ mi, mo pupa. ẹni bá rí mi rí lójú ayé, mo pupa. bàtà ló wá fi pupa jọ, mo fi jọ̀yà mi, màmá mi èèyàn pupa ni, Fúlàní làwà. káwá léèyàn dúdú, ó fi dúdú jọ bàbá Suwe, alihamudulilá. torí pé ìláwọ̀ dúdú yẹn náà, àwọ̀ dúdú yẹn ń bẹ ní inú ẹbí wọn. ó sì fàwọ̀ dúdú ìjọ lágbájá.
ó fi ìsìn lágbájá ìyá àlífà kan sí nínú àwọn àfáàgbà ìwọ̀n ń bóra ta ló fi ibi bóra jọ tètè fi ń dá dúdú tójú wa ń dá pupa orí ẹ̀yin ọmọ yìí ò pé nítorí ń sọ̀rọ̀ lórí ẹ̀ ní wípé níjọ́ táwọn àdáwù yẹn tí wọ́n ti ń kọ̀kọ̀ kúkọ̀ àwọn àdáwù ní márkàzì yẹn tí wọ́n ti ń kọ̀kọ̀ kúkọ̀ ẹnì kankan ò pé wọ́n lákìí sírí ẹyọ kan yẹkọ́ ni tí wọ́n kọ́kọ́ kan tí wọ́n kọ́pọ̀ ń bẹ lórí fóònù mi tí wọ́n kọ́pọ̀ ẹ dákun ṣé ìyẹn bàbá Khalifa tún ní ìsìn wọ́n dúdú láwọ̀ nínú ẹbí wọn èyí dúdú nínú bàbá sì ní ojú èèyàn dúdú kò túmọ̀ sí kínú rẹ̀ ó dúdú nígbà náà wá inú irú ní ìsìn ẹni tó lọ́wọ́ yẹn tí gbogbo àwọn wọ̀nyí ń bìjà ní ìsìn ó dúdú láwọ̀ ó wá bò ká lè rò pẹ́ni tó mára bí irú wa ni ṣùgbọ́n èyí tó burú jùlọ ni kó tó dúdú nú kò sẹ́nìkan tó láàrin àrísírí gbogbo ẹni bá jókòó ti bá wọn fẹ́ pa ni àpẹẹrẹ wa bí ìyẹn bá sọ wípé ìfẹ́ káwọn ọmọ ìyá mi máa bá mi du ogún tó dà wá pọ̀ ní mi lé wọn ó dàbí pé wọn ò fẹ́ràn mi ẹ dákun sáwọn ọmọ ìyá ló sọ yẹn sáwọn ọmọ bàbá ló sọ yẹn àbó dáàrò bí yóò bá sì ro nǹkan bo ní ò ti wá láti inú ó dúdú nú ọ̀kan nú káròyìn káfẹ́ sọ̀rọ̀ afẹ́ bú yẹn wá pé ó sojú dúdú bíi bàbá Sùwé orí yín ò pé ẹ̀ dáńtẹ́ pẹ̀lú ìbúmọ́ ẹlẹ́yìn dúdú àti lọ́wọ́ àwọ̀ rẹ̀ lóòótọ́ ó dúdú sí ìbú wà nìyẹn ẹlẹ́yìn kúrú ó dàbí kùkùté àwa rí lóòótọ́ nídùú ó wá kúrú lóòótọ́ sí ìbú nìyẹn nítorí òjì ń yà sí yín nìyẹn ẹ ponú gan kùkùté olóyin kí ni ìtumọ̀ eléyẹn ó kúrú kí ni ṣé èèyàn gíga ni mí kì í ṣe èèyàn gíga náà àfáà tó kúrú yẹn kì í ṣe èébú èèyàn máa kúrú àìjẹun kánú olóńgè ní kí òjò tájá bí wọ́n ti ríran bàbá rẹ̀ ni àwa yìí ṣe ẹni tí máa ga ní gíga ara nínú ìran wa bí gíga gbogbo wa ti mọ láwọ̀ rẹ̀ á kàn máa ga lọ́dá ga nípò ni. náà káwá ní lágbájá yìí ó mà dúdú ṣé ìyẹn wá kí ló burú nù ìròyìn yẹn tó burú tó ká ní lágbájá yìí máa ń bá bàbá rẹ̀ dúró bẹ́ẹ̀ ẹni tí bàbá rẹ̀ kọjú sí pòun fẹ́ òun àti bàbá rẹ̀ wá dọ́dọ́ ń ṣe fàǹfà tó yẹn burú tó kì í ṣe ìròyìn eléyìn ní bẹ fáwọn àdífà tiwa ọ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí yín ó sì pé lẹ́ẹ̀dẹ́ ìbúmá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi fọ́tò yìí hàn kéèyàn ó jọ bàbá Sùwé ìsàbùrú ẹ má pan tí ò tó pọn mọ́ ẹ dákun ṣé ẹ ti gbọ́ bí ìyẹn ṣe máa nìyẹn.